Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin olùgbọ́ wa nílé. A kí yín káàbọ̀ sórí ètò yín péjọ tí ń dalẹ̀. Èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ apògùn Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. Láti àjọ Mopcare fún àwọn àgbà wa. A máa tẹ̀síwájú lórí ìmọ̀ nípa ìlera gẹ́gẹ́ bí àgbàlagbà bí ọjọ́ wa ti ń dalẹ̀. A rí wípé àwọn àgbàlagbà wa kan máa ń bẹ̀rẹ̀ òògùn tí ó ń ṣe wọ́n ní àǹfààní láì parí ẹ̀ tàbí láì lò gẹ́gẹ́ bí àwọn elétò ìlera wa ti ṣàlàyé fún wọn láti lò. Ìdí ni wípé àìmọ̀yàtọ̀ láàárín àwọn àrùn tàbí àìsàn onítọ́jú ráńpẹ́ tí ó gba ìtọ́jú fún ìgbà díẹ̀ bí ọjọ́ mélòó kan àti àwọn tí ó gba ìtọ́jú lemọ́lemọ́. Àpẹẹrẹ irú àwọn àìsàn náà ni àwọn onítọ́jú ráńpẹ́ ní ibà, ara ríro ráńpẹ́, fẹ̀kẹ̀fẹ̀kẹ̀, kòkòrò ara tàbí kòkòrò tí ojú ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn àìsàn wọ̀nyí ni àwọn elétò ìlera máa ń fún wa ní oògùn fún ìgbà díẹ̀ bí ọjọ́ 3 tàbí ọjọ́ 10 tàbí wọ́n tilẹ̀ dáni dúró sílé ìwòsàn fúngbà díẹ̀. Ṣùgbọ́n àwọn kan wà tí ó jẹ́ wípé ìtọ́jú lemọ́lemọ́ ni ó tọ́ sí wọn, bí àrùn ìfúnpá gíga, bí ìtọ̀ ṣúgà, bí àwọn àrùn ọpọlọ àti àwọn àrùn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kan tó wà tó jẹ́ alábàálá púpọ̀ táwọn olóyìnbó pè ní comorbidities, fún àpẹẹrẹ ìfúnpá gíga àti ìtọ̀ ṣúgà papọ̀ tó ń ṣe èèyàn kan. Irú eléyìí máa ń ṣẹlẹ̀ sí àwọn àgbàlagbà kankan. Irú àwọn àrùn báyìí sùúrù ni a fi ń tọ́jú wọn àti kí a máa lo ògùn wa lemọ́lemọ́ bí wọ́n ṣe ní ká lò. Kì í ṣe ọlọ́jọ́ 3 o tàbí onígbà díẹ̀ títí tí àwọn elétò ìlera máa fi ní ká ṣe àtúnṣe sí. Wọ́n lè máa dínkù díẹ̀díẹ̀, wọ́n dẹ̀ lè máa ní ká ṣì máa lò lọ bí a ṣe ń lò. Wọ́n dẹ̀ lè pààrọ̀ ẹ̀ tí wọ́n bá dé pé ó tọ́ kí wọ́n pààrọ̀ ẹ̀. À ń fi àsìkò yìí rọ àwọn elétò ìlera wa lọ́wọ́ láti máa fi sùúrù ṣàlàyé fún àwọn àgbàlagbà wa pàápàá ìdí tí wọ́n fi gbọ́dọ̀ lo oògùn wọn bí ó ṣe yẹ. A ò ní pé ẹ kò gbìyànjú tó, ṣùgbọ́n ọ̀rọ̀ àtúntún sọ nígbà mìíràn máa ń ran àwọn àgbàlagbà wa lọ́wọ́. Àti wípé lára àwọn àyípadà tí ó ń dé bá àwọn àgbàlagbà wa kàn ní wípé a gbọ́dọ̀ ṣàlàyé dáadáa fún wọn. Ìgbọ́ràn àwọn kan náà máa ń kù díẹ̀ káàtó, wọn ò fi ṣe ká o, àyípadà ara ni. Àwọn àgbà wa kan máa ń fẹ́ kí a ṣe sùúrù púpọ̀ pẹ̀lú wọn, gbogbo wọn tiẹ̀ ló máa ń fẹ́ bẹ́ẹ̀. Bí wọ́n bá ṣàkíyèsí wípé ayé sùúrù kò yọ púpọ̀ pẹ̀lú wa tá bá ń dá wọn lóhùn, wọ́n máa méré ni, wọ́n máa ṣe bẹ́ẹ̀ nípa àwọn gbọ́ nǹkan tá a sọ, ṣùgbọ́n wọn ò gbọ́ nǹkan kan tí a sọ fún wọn. Ẹ̀yin àgbàlagbà wa, kò tọ́ kí a má ka àmọ̀ràn àwọn elétò ìlera wa sí. Bí nǹkan bá rú wa lójú, ẹ̀tọ́ wa ní láti fi tó wọn létí fún àlàyé tó péye. Àwọn kan á máa lo oògùn òyìnbó dé àárín méjì láì lò ó tán. Ó burú ju kí a máa lò ó rárá o, pàápàá àwọn oògùn apakòkòrò bí antibiotics tàbí lílo àwọn oògùn nígbà tí kò tọ́. Àwọn kan á máa lo oògùn ibà, á máa lò ó lẹ́ẹ̀dẹ̀ ibà tí ò tíì dé. Yìí máa ń jẹ́ kí àwọn àìsàn yìí kànràn sí ni. Àwọn kan náà máa tú àwọn oògùn tí ó wà nínú kápsùlù, wọ́n á máa tú sórí egbò, wọ́n á tú sínú àgbo, àwọn kan á máa sè. Eléyìí burú jáì o. Àwọn ènìyàn bá wọ̀nyí á wí pé àwọn oògùn yìí ń ṣiṣẹ́. Àwọn ò jiyàn pé wọn ò ṣiṣẹ́ o, àmọ́ ṣá lílo oògùn lọ́nà tí ò tọ́ ó fara pé kí a máa gbé májèlé jẹ díẹ̀díẹ̀ ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ oògùn ní máa ń ní àyípadà tí a bá sè wọ́n tàbí tí a bá fi wọ́n síbi tí ò tọ́. Tí a bá sì lo àwọn oògùn yìí bẹ́ẹ̀, oògùn yẹn kọ́ la lò nítorí ó ti di nǹkan míì. Àwọn àgbàlagbà kan máa ní pé oògùn yẹn ń gbẹ àwọn ní ẹ̀jẹ̀, àná ń ṣe àwọn bí òyì, àná àwọn ò rí oorun sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ò ṣe lo àwọn oògùn wọn. Ìdáhùn wa ni wípé kì í sábà rí bẹ́ẹ̀ fún gbogbo ènìyàn. Ṣẹ́rí, oògùn lílò dàbí ìdá olójú méjì. Ìdá olójú méjì á gé lọ iwájú, ó sì ń bọ̀ wá gègé sẹ́yìn. Á ṣe iṣẹ́ tá a rán, á tún ṣe èyí tí a kò rán. Gbogbo oògùn lórí bẹ́ẹ̀ o, àti tilẹ̀ wa o, àti oògùn òyìnbó. Ṣùgbọ́n kí wọ́n tó ṣe oògùn òyìnbó jáde, àwọn apòògùn náà ti ṣe ìwádìí tó péye láti mọ iye tí a gbọ́dọ̀ lò àti iye ìgbà tí a fi gbọ́dọ̀ lò àti nǹkan tí a gbọ́dọ̀ yàgò fún tí a fi ṣe iṣẹ́ tí a rán láì ní ìpalára tó kọjá àfaradà. Àwọn oògùn kan wà tí a kò gbọ́dọ̀ lò tí a bá ń jẹ èso. Àwọn kan wà tí a gbọ́dọ̀ lò pẹ̀lú oúnjẹ. Àwọn kan wà tí a gbọ́dọ̀ lò pẹ̀lú oúnjẹ. Àwọn kan wà tí a gbọ́dọ̀ lò pẹ̀lú òróró kí ó lè ṣe àǹfààní fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ju gbogbo ẹ̀ lọ, àwọn àǹfààní oògùn tí wọ́n bá fún wa ó máa ń ju ìpalára tí ó lè ní lọ. A sì máa sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn oògùn àti ìpalára tí ó máa ń dé bá àwọn èèyàn tó bá lò, pàápàá àwọn àgbàlagbà. Àwọn kan á ní wípé oògùn kan kò ní ìpalára rárá o. Kódà omi àmukọjá àyè gan-an lè ní ìpalára. Àwọn kan á ní pé vitamin C kò ní ìpalára. Wọ́n á mú odidi kékan wọn á là tán. Èyí ò dáa o, ó lè fa àrùn ọgbẹ́ inú tá à ń pè ní ọ́sà. Gbogbo oògùn ni ó ní àǹfààní àti àyè láti ṣe ìpalára. Kódà àìsàn arúmọléegun tí àwọn àgbàlagbà kan ní nísinsìnyí jẹyọ látàrí àwọn àfọwọ́fà oògùn àṣìlò tàtẹ̀yìnwá. Kí ẹ tó ra oògùn rárá, ẹ bèrè lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ apòògùn. Àmọ́ ṣá, tí ìpalára yìí bá kọjá ìfaradà, bí wípé ẹ kò lè sùn, òyì ń kọ́ yín gbogbo ìgbà, ara ò lélẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ tètè fi tó àwọn elétò ìlera yín létí ní kíákíá. Ẹ má kàn ṣàìdédé dá àwọn oògùn àti àmọ̀ràn àwọn elétò ìlera yín dúró láì tí fi tó wọn létí. Oògùn àsọtẹ́lẹ̀ kì í parọ́. A gbọ́dọ̀ dẹ́kun àwọn
ikú tí ò tọ́ lágbègbè wa. Ẹ má bínú sí mi o. Ìtumọ̀ ẹ̀ ni wípé kí a dẹ́kun àwọn jàǹbá tí ó tayọ látàrí àfọwọ́fà. Àwọn ikú tẹ́ńkọ̀bọ̀ ó ti pọ̀ jù nítorí àìmọ̀. Ojú ti rí o. Kí ènìyàn tí a mọ̀ fún ṣaláìsí. Káwá ẹ̀ṣẹ̀ mọ̀ wípé ọ̀nà àbáyọ tí ò ná wa ní nǹkan kan tí ò ná wa ju àpò kan 200 naira kò bá ti dá ẹ̀mẹ́ni náà sí. Ṣùgbọ́n àìmọ̀kànmọ̀kàn ti dẹ́mi wọn légbodò. Kan ń ṣẹlẹ̀ gan-an. Ẹ̀dùn ọkàn ńlá ló jẹ́ fún wa. A ò ní fẹ́ wá ara wa ṣe ara wa o. Nǹkan tí a ṣe gbé ètò yìí kalẹ̀ rèé. Kí a lè mọ ohun tí ó tọ́ àti èyí tí ó tọ́. Kí a bá lè yàgò fún àwọn nǹkan ìwà èròǹgbà tàbí ìṣe tí ó lè ṣàkóbá fún ìlera wa. Jẹ́ kí a dá tọ́ mi díẹ̀. Olúwa ló gbé mi ló yàn mí wá. Gbogbo àwọn àyànfẹ́ ló ṣe lógo. Olúwa ló gbé mi ló yàn mí wá. Gbogbo àwọn àyànfẹ́ ló ṣe lógo. Olúwa ló gbé mi ló yàn mí wá. Gbogbo àwọn àyànfẹ́ ló ṣe lógo. Olúwa ló gbé mi ló yàn mí wá. Gbogbo àwọn àyànfẹ́ ló ṣe lógo. Ìtàkìtà rán o. Ìkìlọ̀ rán o. Ìtàkìtà rán o. Ìkìlọ̀ rán o. Orí ló pọ́n lákọni, orí ló pọ́n lákọni. Ẹ̀dá mi Peter mi kò ní, àjẹsí wọn wáyé. Kí a tó dá ètò tèní dúró, kí a tó kàdé ẹ̀ ńlẹ̀, àwọn oògùn kan wà tí kò sí o. Àwọn oògùn yẹn mo dẹ̀ ti ń wá kódà mo ti wà lẹ́nu iṣẹ́ yìí náà ó ti ṣe díẹ̀ kò tí ì bá wọn pàdé. Bóyá ẹ̀yin olùgbọ́ wa ẹ lè tọ́ wa sọ́nà lórí bá a ṣe lè rí wọn. Ìkíní ni oògùn àfọwọ́fà. Àwọn kan ní ọgbẹ́ inú wọ́n dẹ̀ máa ń gbàwẹ̀. A lè ní kẹ́ má gbàwẹ̀ tó rà lọ́nà míì fún yín ṣùgbọ́n kò tọ́ sí wa. Jẹ́ ká wá nǹkan ṣe sí ká dínkù. Àwọn kan ní tí oògùn ò bá pọ̀ kò ní ṣiṣẹ́. Wọ́n á ka oògùn oríṣiríṣi tó bá pọ̀ dáadáa kan tó gbà pé oògùn yẹn á ṣiṣẹ́. Oníṣòwò mo jẹ̀bi o. Àwọn kan máa lo oògùn ìgbọ̀nsẹ̀ lálaalẹ́ tó ń bá lóògùn wọn lè gbọ̀nsẹ̀. Tí àwọn mìíràn ara ríro ni o. A ò ní pé ẹ gbọ́dọ̀ tọ́jú ara yín. Àmọ́ ṣá ẹ gbọ́dọ̀ bá àwọn elétò ìlera yín sọ̀rọ̀. Ohun tó ń fa ríro ó pọ̀ lóríṣiríṣi kò ń ṣe kákan máa ya ilé ògùn káàkiri ká máa ka ògùn jọ. Ìkejì ògùn tí ó sì tí mò ń wá tẹ̀lé bá mi wá ó ní ògùn wàhálà tàbí ògùn ìsinmi. Àwọn kan ní pé àwọn ògùn àfikún ìmáradúró tí à ń pè ní anti-stress supplements and multivitamins àwọn yẹn ń kọ́. Iṣẹ́ àfikún ìfilọ̀ làwọn yẹn ń ṣe. Kò máa sí ògùn sọ̀gbàdéwé. Ògùn àfikún ìmáradúró ò ní wípé kí a wá ṣe iṣẹ́ ní àṣefẹ́ ẹ̀kú. Mo lè gòkè mo lè sọ. Ara ló ń fàbọ̀ sí. Ara máa ń béèrè o. A ò ní pé ká má ṣiṣẹ́ kódà àìṣiṣẹ́ gan-an ń ṣokùnfà àìsàn ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. Owó ilé, owó iléèwé, owó ti gbá, owó ti gbà. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ṣùgbọ́n fún àwa kan, ogun kárí mi ni ò jẹ́ ká gbádùn. A ò ṣe bí a ti mọ̀. Èmi náà rí ìwọ náà dà. Má para ẹ̀. Ẹnìkan ẹ̀ ń jẹ̀bẹ̀ pẹ̀lú dídín. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún àwọn mìíràn. Ìyá tí ó rán ọmọ 4 lọ sí ilé ìwé. Ọkọ ti ṣaláìsí, kò sí olùrànlọ́wọ́ kankan, kò sí ẹnìkan àfi Ọlọ́run. Bàbá tí ó ń gbé bùkátà ilé, bùkátà àbúrò, bùkátà àtàmẹ̀dù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú ẹ̀rù báyìí máa ń wúwo. Àwọn kan tẹ̀ ti sọ wípé bí a bá tiẹ̀ kú ṣé kò sàn ju hílà yìí lọ. Kò rí bẹ́ẹ̀ o, kí ẹnikẹ́ni má gba ẹ̀mí ara rẹ̀. Ọlọ́run dá wa fún ìyà jẹ. Ohun tí ó tó sì ń bọ̀ wá ṣẹ́kù. Kí irú ẹni bẹ́ẹ̀ má gbàgbé wípé ìrètí sì ń bẹ bí ẹ̀mí bá wà. Ayé ọpẹ́ ayọ̀, ìyanu á ṣẹlẹ̀. Àmọ́ ṣá ìfẹ̀sọ̀ṣe kí ẹ lè rí ara jẹ́ àwọn ọmọ yìí o. Ẹni lẹ́nu onígbà ṣe wa ṣe, wọn ò ní wá wa tì ní ọjọ́ ayọ̀ wa. Ìkẹta, kò sí ògùn ìrònú. Kì í ṣe ìrònú ìlọsíwájú ni à ń sọ báyìí o. À ń sọ̀rọ̀ nípa ìrònú ìbànújẹ́, ẹ̀dùn ọkàn. Kódà, ìrònú ìlọsíwájú mìíràn gan máa ń di ẹ̀dùn ọkàn. Ẹni tó bá wà láyé ló ń ronú o. Àwọn kan á ní wípé mo jẹ gbèsè ni. Ẹni tó wà láyé ló ń san gbèsè. Má para ẹ kí iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀. Gbèsè á tán, àmọ́ ṣá tó bá ti dá àìsàn lẹ̀ sí ara wa ńkọ́. Kí a máa ronú títí àyà máa fi máa dùn wá. Tí ara ò fi ní dúró tí ìfúnpá máa fi ga. Àti oríṣiríṣi àìsàn máa fi dé sí ara wa kò dára tó.
kò sí nǹkan tí a mú wáyé, kò sí nǹkan tí a máa mú lọ, kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. Àwọn kan á ní wípé báwo ni èyí ṣe tọmọ́ ètò ìlera? Ó tọmọ́ ètò ìlera kódà ó sokùn mọ́ pẹ̀lú. Bí a ti sọ tẹ́lẹ̀ rí lórí ètò yìí, bí ọkàn bá ń ṣàárẹ̀, ara náà ṣe kíni, ara náà máa ṣàárẹ̀ pẹ̀lú. Àrò ọjọ́ múso lókun o. Lérò pé a ti rí nǹkan dìmú lórí ètò wa yìí. Èmi Gbọ́láhàn Fábíyì Apògùn yín ń dágbére fún yín o. Àjíǹde ara máa jẹ́ o. Ire o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare educational series wa ni o. Àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. Ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.